Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ sì ń gbọ́ wa káàkiri àgbáyé. Gbàǹkangbì inú àwọn ìwé ìròyìn ló ń dé sétí gbọ́ yín láti iléeṣẹ́ Tóyìn Tòmátò tẹlifíṣàn. Ó ṣẹlẹ̀, Ìyábọ̀ Òjó gbómi ìjà kaná pẹ̀lú Kẹ́mi Olúnlọ́yọ̀ nítorí Kẹ́mi sọ pé Ìyábọ̀ fìyà jẹ ìyá rẹ̀ dọ́jọ́ ikú ni. Torí ọ̀rọ̀ tó sọ sí Tinubu, àwọn ayé ń bínú sí Alápinni Òòṣà, wọ́n ní alágbèéní àgbà òṣèré tíátà náà. Nítorí ọmọ Tọ́pẹ́ Àlàbí kò kí bàbá rẹ̀ fún ti ayẹyẹ ọjọ́ àwọn bàbá tó ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé, àwọn èèyàn ti ń sọ̀rọ̀ sí Ayọ̀míkù pé kò dáa bó ṣe ń ṣe sí bàbá tó bí lọ́mọ yẹn, Olóyè Ọláoyè. Ó ṣẹlẹ̀ o, àwọn olólùfẹ́ Ṣẹ́gun Ògúngbè dojú ìjà kọ Wùnmí Ajíbóyè. Wọ́n ní ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ àyájọ́ ọjọ́ àwọn bàbá kò dára. Wàhálà dé nílé Mercy Aigbe. Ìyáálé rẹ̀ ní oṣù 5 lọ́mọ rẹ̀ wà tó ti ń bá ọkọ òun lájọṣepọ̀ ló bá fòkọ̀ ránṣẹ́ sí Adékàsí. Wọ́n sọ pé ọ̀gá Bello fẹ́ ṣayẹyẹ 60 ọdún tó ti bẹ̀rẹ̀ eré iṣẹ́ tíátà ní ọmọ rẹ̀ Fẹ́mi Adébáyọ̀ bá gbé òṣùbà káre láì fún un. Àwọn ọmọlẹ́yìn Shina Peller ti bẹ̀rẹ̀ polongo ìbò làwọn ẹgbẹ́ PDP bá ní wọ́n ń tàn ní. Àwọn ọmọlẹ́yìn Jonathan náà ti dìde ogun sí Àtíkù. Wọ́n ní iṣẹ́ tí ẹgbẹ́ PDP ṣèlérí ní Tinubu ń ṣe o. Ó mà wá ga o, yunifásitì Àgọ́-Ìwòye lé àwọn akẹ́kọ̀ọ́ obìnrin tí kò wọ́kọ́ mú padà sílé. Wọ́n ní wọn kò lè jókòó ṣèdánwò. Làwọn òbí àwọn ọmọ náà bá ní èwo ló kan àwọn aláṣẹ iléèwé náà. Lẹ́yìn àkọlù tó ṣẹlẹ̀ ní Benue, Tinubu kó àwọn ọ̀gá elétò ààbò sí ìdààmú. Ó ní inú igbó ló yẹ kí gbogbo wọn máa ti ṣiṣẹ́. Ó ṣẹlẹ̀, Mákindé fẹ́ fi bílíọ̀nù 63 náírà kún ilé ìjọba. Wọ́n ní àárín Wàsíù Àyìndé àti Emmanuela ti dàrú pátápátá, tó sì jẹ́ pé Wàsíù ti sọ pé Emmanuela kò gbọdọ̀ padà sí inú ilé òun. Níṣe lọ̀rọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ bí ìjà ranyanran lórí ẹ̀rọ ayélujára pé ìjà láti bẹ́ sílẹ̀ láàrin olúayé Fújì ìyẹn Alhaji Wàsíù Àyìndé àti ìyàwó rẹ̀ rọ́pò Emmanuela, tí wọ́n sì ní àárín wọn ti dàrú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé e kiri pé wọ́n ní àsìkò ọdún iléyá tó kọjá ní ìyàwó olúayé tẹ́lẹ̀ yẹn Títí Màṣá kọ́ àwọn ẹ̀wà aṣọdún lọ́dọ̀ bàbá wọn, ṣùgbọ́n tí èyí kò dùn mọ́ Emmanuela nú ni Emmanuela náà wá fìbínú padà sí ìlú òyìnbó láti lọ bá àwọn ọmọ ìṣeré. Ṣùgbọ́n ní báyìí a gbọ́ pé àsìkò yìí tó yẹ kí Emmanuela padà wálé, ṣùgbọ́n tí olúayé Fújì sọ pé kò gbọdọ̀ padà sí ọ̀dẹ̀ òun. Ohun tí a gbọ́ ni pé Emmanuela ti yan àwọn ẹlẹ́bẹ̀ láti bá bẹ ọkọ rẹ̀ yìí olúayé Fújì báyìí. Lẹ́yìn tó kọ ọkọ rẹ̀ bí ó lè yan ọká ti ń jíjú ọpẹ́ o, làwọn kan bá sọ pé kó lọ wá bó ṣe máa parí ìjà pẹ̀lú ọkọ rẹ̀. Wọ́n ní Portable fẹ́ fi tiẹ̀ kó bá Màláíkà l'Abẹ́òkúta, òkò ni wọ́n fi ń fọ́ gíláàsì ọkọ rẹ̀. Bí kò bá jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni, díẹ̀ ló kókè ọkùnrin olórin tàkasúfèé ní Habib Òkìkíọlá tọ́pọ̀ túmọ̀ sí Portable fi tiẹ̀ kó bá gbajúmọ̀ olórin Fújì ilẹ̀ wa Súlé Àlàó tọ́pọ̀ túmọ̀ sí Màláíkà. Gẹ́gẹ́ bí akọrin wa ṣe gbọ́ pé níṣe ni ọkùnrin kan tí wọ́n pè ní Abbey Sars pé Portable àti Màláíkà kékeré wọn wá kọrin fún àwọn, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe làwọn mọ̀ta ìlú Abẹ́òkúta bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọ Portable. Àwọn òròyìn yìí àti ọ̀pọ̀ òròyìn mìíràn ló wà nínú ìwé ìròyìn Gbélégbọ́ tó jáde lọ́jọ́ òní. Ẹ lọ ra tiyín lọ́dọ̀ fẹ́ńdọ̀, a ò ní rí jù báyìí lọ lọ́jọ́ òní. Ìpàdé wa tún di ọjọ́ mi, ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.